ẹ̀yẹ́ sọ ọlọ́ọ̀bá ọdọ́wọ́ ẹni kọ̀kan wá kápáyọ ọlọ́run ká máa kó yá ẹjọ́ kan bọ́ta lọ bọ́ ọlọ́run bílẹ̀ sí ń súnlẹ̀ sí ń má oná là ń súnmọ́ àsìkò dáàkù kí a máa múra àwọn kan bẹ àjọ kí jímà ìjẹjọ ni wọ́n sí láyé mẹ́lẹ́bẹ̀ yóò mú wa dárò kan náà àwọn afá yìí wọ́n kìí ṣe ọmọ Nàìjíríà ọmọ Egypt ni wọ́n inú àti a máa ń jí sọ́lọ́bá káàkiri ni a ń pè ní Sheikh Abdulmunim Al-Matahana rahimahullah ní ọjọ́ Tuesday tó lọ yìí iná ní ajáde láyé àfáà dáadáa ni wọ́n fọ́ àtàmù wọn ọmọ Egypt ni wọ́n ṣùgbọ́n wọn àgbélù wọ́n jíṣẹ́ Ọlọ́run káàkiri ni wọ́n bá kan jíṣẹ́ Ọlọ́run ní Egypt káàkiri bóyá wọ́n lọ sí Yemen wọ́n lọ Somalia ẹ̀rì wọ́n lọ Ethiopia wọ́n lọ Sudan kí wọ́n tó wá fi àbọ̀ sí Nigeria Abuja ni wọ́n ń gbé Tuesday tó lọ ni wọ́n jáde láyé ọ̀rọ̀ Ọlọ́run ibi abíní sílámà àbídá kù sí wọ́n bí bàbá wa ní Egypt wọ́n wá kú sí Nigeria sàbújá àbíyàn sí Egypt wọ́n wọlé ní Nigeria àwọn náà mọ̀ bí tí àwọn náà kù sí o ibi abíní sílámà àbídá kù sí wọ́n ṣe eré tó pọ̀ ọlọ́bá ní gbà wọn lẹ́rú bá ní sánwọ́ lẹ́sàn iṣẹ́ rẹ̀ wọn gbọ́ntẹ́ bá wá sí tó kù díẹ̀ káàdì ọlọ́bá ní fúrẹ́sì wọn jùlọ ẹ̀rẹ́sìn ọlọ́bá mọ̀ bẹ̀rẹ̀ kó tó bá mọ́ sọ ayé pé òní òní ní 28 Jumada al-Akhira oṣù kẹfọ́dún àwọn mùsùlùmí ọ̀la Saturday ní ó jẹ́ 29 tí a ń retí oṣù Rajab ó lè ní ọjọ́ Sunday lọ́tọ̀lá ó jẹ́ 1st of Rajab oṣù kejì ọdún àwa mùsùlùmí tí ó bọ̀ wá jẹ́ Sunday tó ẹgbẹ́ oṣù Jumada al-Akhira bá jẹ́ 30 àgbé Monday ní ọjọ́ 1st of Rajab Rajab ilẹ̀ àwọn bàbá máa ń pè ní oṣù àwẹ̀ arúgbó ọ̀láwẹ̀ kan tí ma ń gbà ṣùgbọ́n bàbá jọ́nà lọ́hùn wọ́n fi sojú kòkòrò àwọn àfáà ìjọ wọn sójú fún àgbàlagbà wọ́n á gba Rajab látòkèdélẹ̀ wọ́n á gba Shaban tí ó tẹ̀lé wọ́n á gba Ramadan tí ó tẹ̀lé wọ́n á gba mẹ́fà sínú Shawwal á jẹ́ 96 tí a bàbá sí máa ń pèsè pé kò tí ń gbà arúgbó ní ìsìn ó tẹ́lé lọ́dún 15 tí a ń pè bẹ́ẹ̀ wọ́n á gba àwọn oṣù mẹ́ta ó lé ọjọ́ mẹ́fà lera wọn kọ̀kọ́ ní àkọọ́lẹ̀ nínú súnà tí ẹ bá gbọ́ pé ẹgbà wẹ̀ tẹ̀léra lóṣù méjì ẹni ọba dáràn ní bóyọ́ pààyàn ọfẹ́ tánà bóyọ́ fẹ́ ìyàwó ẹjọ́ya rẹ̀ ọfẹ́ sàtánà àti bẹ́ẹ̀ lọ ilẹ̀ ma gbọ́nà pé ẹgbà wẹ̀ ṣàárẹ́ ní mútẹ̀tàbí àyẹ̀ káwà láàwọ̀ oṣù mẹ́ta bọ́ nìkan lọ́rùn láì dáná kò lẹ́sẹ̀ lẹ̀ àgbọ́dọ̀ mọ̀ yẹn ṣùgbọ́n kìí sí ìwọ kágbàwẹ̀ inú oṣù Rajab tí wá rán mín bẹ́ẹ̀ gbọ́gbàwẹ̀ inú Rajab ẹgbọ́n oṣù Rajab wọ́n fẹ́ fi lé àwọn ẹ̀sà kó láwẹ̀ táwọn ẹ̀mọ́ ń gbà jọ àwọn ọjọ́ kan bẹ́ ní gbogbo oṣù ọjọ́ àwẹ̀ ni gbogbo ọjọ́ Monday ọjọ́ àwẹ̀ ni gbogbo ọjọ́ Thursday ọjọ́ àwẹ̀ ni níbẹ̀ ẹ̀rẹ̀ oṣù Rajab àti ilé àwẹ̀ mẹ́jọ mẹ́rin àárí Monday mẹ́rin àárí Thursday mẹ́rin ó di mélòó mẹ́jọ lẹ́yìn náà 13 14 15 oṣù ojú ọ̀run ọjọ́ àwẹ̀ ni ó gbọ́n pé inú Rajab àgbàwẹ̀ rárá èyàn gbà ẹ̀mọ́kànlá àwọn àbájẹ̀ wá sí fatiwa bàbá Qaradawi nínú fatawa masara wọn ní siyam ayyamin minhu wọ̀tọ́ ayyámi minhu ẹgbàwẹ̀ àwọn ọjọ́ kan bẹ̀ ẹjẹ́ láwọn ọjọ́ kan bẹ̀ kámọ̀ gbogbo ẹgbàwẹ̀ ló dájú ìká gbogbo ẹgbàwẹ̀ ó kù díẹ̀ káàtó ká inú àwọn oṣù tí ẹ máa ń pọ̀ ní àwẹ̀ ni ó lè wá bẹ̀rẹ̀ ní ọjọ́ Sunday ó lè bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday
ìyẹn tó láti oṣù táà tó máa múra alẹ́ fún Ramadan òun náà tó ní láti sin lọ ìkẹ́ tí máa múra alẹ́ Ramadan gbogbo àwọn afọ́ ní bàbá oní kútúbà láti sin ló jẹ́ ká máa sọ Ramadan alẹ́ fún wa aka máa wọ Ramadan ní aka kó sí gbúndùkú ajáde kó ń bẹ́bẹ́ náà gbogbo ẹ̀kọ́ tó yẹ ká kọ́ kí Ramadan tó dé wọn ní kọ́ wa ẹ̀kọ́ tó yẹ ká bá Ramadan lò wọn ní kọ́ wa tó Ramadan bá lọ́tán wọn ní kọ́ pẹ̀lú lọ́dọ̀ Ọlọ́run láti jímà tó ń bọ̀ lọ láti tó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ al-istidad li Ramadan gbogbo afákangbà tó fẹ́ kọ́ tí a jẹ́ ó ní minal aan nasta'iddu li Ramadan ọkọ̀ tí a nù Rajab ó láti sin lọ láti máa múra lẹ̀ Ramadan a pẹ́ Ọlọ́run bàbá lékẹ́ ọlá kọ́lọ́run kó jẹ́ ká ju ọjọ́ jímà tó ń bọ̀ lọ kó fún alẹ́mìkan àtàlàfíà ara àtọrọ fún gbogbo àgbáyé ọbẹ̀ lórí ilẹ̀ Sudan ilẹ̀ Palestine inú àwọn ìlú àwọn mùsùlùmí tó ń gbóná tó pọ̀ ní ẹ ọlọ́wọ́ bàbá ní bùtútù sí bá ní ran àwọn mùsùlùmí lọ́wọ́ ń bẹ̀ bá ní gbí wọn borí àwọn ọ̀tá wọn mọ́dà wọn láàmúrọ̀ lọ́wọ́ bá bákan náà àtọrọ fún orílẹ̀-èdè wa Nàìjíríà yìí gbogbo bí tí ń gbóná ọlọ́wọ́ bá ní bùtútù sí ìjọba àpapọ̀ ìjọba federal bá ní wà pẹ̀lú wọn ìjọba state bá ní wà àwọn ìjọba lọ́wọ́ káwọn gbogbo àwọn bàbá àwọn àfá wa ńláńlá tí a di àyè ńláńlá mú tí a jogún àwọn ẹni ọlọ́bá ní wà pẹ̀lú bá ní ìdó tí wọn gbogbo àwọn additional imam bá ní ìdó tí wọn gbogbo àwọn ẹgbẹ́ àwọn islamic organization ọlọ́bá ní wà pẹ̀lú wọn ẹni kọ̀ọ̀kan ọlọ́mọsá wà pẹ̀lú wọn masásí wà ní ọlọ́mọdé kọ́ dáàrú àwọn tọ́lọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá tó fi sàlákùsù masálásí bá ní wà pẹ̀lú wọn rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar